kọ́ńtíráàtì olówó iyebíye tí ààrẹ Bọ́lá Ahmed Tinubu tí ó fẹ́ gbé fún ọ̀rẹ́ ẹ̀ ọlọ́dún pípẹ́ tí wọ́n tún ní wọ́n jọ ń ṣe okòwò papọ̀ ìyún Jiba Chagri tó jẹ́ ọmọ orílẹ̀-èdè Lebanon tó tún jẹ́ ọmọ orílẹ̀-èdè Nàìjíríà nítorí pé orílẹ̀-èdè Nàìjíríà náà bí sí ó sì ti pẹ́ níbẹ̀ ó mà ti di awuyewuye ńlá èyí tí ó jẹ́ pé wọ́n ti ń fà mọ́ra wọn lọ́wọ́ kódà ó ti di wàhálà gidigidi nítorí pé ọ̀pọ̀ àwọn alátakò ni wọ́n ń bu ẹnu àtẹ́ lu ààrẹ Bọ́lá Ahmed Tinubu wípé ọ̀rọ̀ náà ó ti ní nǹkan míì nínú ó sì ti ń lọ́wọ́ àbòsí nínú nítorí pé bí Tinubu bó ṣe ń gbé kọ́ńtíráàtì olówó iyebíye tó jẹ́ ti ìjọba àpapọ̀ bó ṣe ń gbé fún ọ̀rẹ́ tímọ́tímọ́ ìyẹn Jiba Chagri wípé ó ti lọ́wọ́ àbòsí nínú ó sì tako òfin orílẹ̀-èdè Nàìjíríà wípé olóṣèlú pàápàá ẹni tó bá wà nípò yálà gómìnà ni tàbí ààrẹ kò gbọdọ̀ máa gbé kọ́ńtíráàtì fún mọ̀lẹ́bí ẹ̀ tàbí ẹni tí ó bá súnmọ́ tó lè ṣe òun fún rẹ̀ ní àǹfààní. Kì í ṣe ìròyìn pé ọ̀rẹ́ tímọ́tímọ́ ìní Jiba Chagri àti ààrẹ Bọ́lá Ahmed Tinubu bẹ́ẹ̀ ni wọ́n ti ń bá ara wọn bọ̀ tipẹ́ tó sì jẹ́ pé níṣe ni ìròyìn ti jáde tipẹ́ wípé ní iléeṣẹ́ tí Jiba Chagri tó dá sílẹ̀ pàápàá iléeṣẹ́ Hitech Construction wọn lóhun àti ààrẹ Bọ́lá Ahmed Tinubu ni wọ́n jọ ní ìpín nínú iléeṣẹ́ náà kódà àwọn ìwé kan tó lóyìnbó ń pè ní document tó hàn síta lẹ́yìn ọdún díẹ̀ sẹ́yìn níbi tí wọ́n ti ń jẹ́ kó dìímọ̀ pé ọmọkùnrin àkọ́kọ́ lórílẹ̀‐èdè yìí tó jẹ́ ọmọ ààrẹ Bọ́lá Ahmed Tinubu ìyún amòfin Ṣèyí Tinubu pé òun náà ó jẹ́ ọ̀kan lára àwọn ọ̀gá àti aṣíwájú ní iléeṣẹ́ Hitech Construction tí Jiba Chagri tó jẹ́ olórí ẹ̀ ṣùgbọ́n ní báyìí pẹ̀lú nǹkan tí wọ́n ní Tinubu tó ń ṣẹ̀ṣẹ̀ fẹ́ ṣe fún Jiba Chagri ó mà ti dá ariwo ńlá sílẹ̀ níṣe ni wọ́n ní iléeṣẹ́ Jiba Chagri ó ní Tinubu fẹ́ gbé àtúnṣe àwọn orí omi tí nǹkan wọlé sí orílẹ̀-èdè Nàìjíríà ní ìpínlẹ̀ Èkó ìyún orí omi Tinkan àti Àpápá láyé Èkó ìyún Lagos Tinkan Àpápá Port wọ́n ní iléeṣẹ́ Jiba Chagri ìní Tinubu tó fẹ́ gbé fún lẹ́yìn tí Tinubu tó lọ ṣe ìpàdé pẹ̀lú olórí oko orílẹ̀-èdè United Kingdom Keir Starmer níbi tó ti jọ bu ọwọ́ lu àdéhùn $556 owó pọ́ùn £746 million láti tún àwọn orí omi náà ṣe tó sì jẹ́ pé eléyìí gan ni ló di ariwo nítorí pé àwọn alátakò wọn ń jẹ́ kó dìímọ̀ pé báwo ló ṣe jẹ́ pé ọ̀rẹ́ Tinubu ni yóò tún gbé owó náà ní ó gbé kọ́ńtíráàtì náà fún èyí tí wọn ló jẹ́ kó dìímọ̀ pé bóyá wọ́n fẹ́ jọ máa ṣe àpapín ẹ̀ ni ẹ sì rántí pé iléeṣẹ́ Jiba Chagri náà ni Tinubu gbé kọ́ńtíráàtì ojú ọ̀nà márosẹ̀ ìlú Èkó sí Calabar fún bẹ́ẹ̀ ló jẹ́ pé iléeṣẹ́ ó náà ló tún ń ṣe àtúnṣe àwọn erékùṣù Èkó tí wọ́n ń pè ní Èkó Atlantic City tó sì tó jẹ́ pé níbẹ̀rẹ̀ ọdún yìí ìní Tinubu fi oyè tó ga jùlọ sí kejì lórílẹ̀‐èdè Nàìjíríà ìyẹn oyè Grand Commander of the Order of the Niger GCON tó jẹ́ pé àwọn igbákejì ààrẹ Nàìjíríà ló máa ń gbé oyè náà ló fi dá Jiba Chagri ọ̀rẹ́ ló fi dá a ní